Ọlọ́run ọba àánú, ọba ògóògo, ọba àjíkẹ́, ọba fẹ́nifẹ́re, ọba àjùàpè, agbenimọ́dẹ̀yìn, afọ́nimọ́ṣèrègún, ọba alógúnlọ́lá ní ìlẹ́yẹ, ọ̀gbàgbà tí gbára àdúgbò, abọ́ pọ̀pọ̀ tí fi yọ ọmọ ẹ̀ lọ́fìn, ìbà Elédùmarè. Mo dúpẹ́ o fàájísímọ́lẹ̀ àlàyé lénìí, ọba ògóògo. Má ṣàtìlẹ́yìn fún wa nílẹ̀ Yorùbá, má jẹ́lẹ̀ Yorùbá ó dàrú, má jẹ́ arógun pọ̀ ìtúká, èdè àìyedè, má jẹ́ bẹ́ẹ̀lẹ̀ láàrin wa. Níbi tá a bá dé nílẹ̀ Yorùbá lónìí, a rí wípé ìmọ́lẹ̀ ńlá kan sọ̀kalẹ̀ sílẹ̀ Yorùbá tí ń mú àwọn èèyàn gbéra láti padà sí orírun wọn. Ìmọ́lẹ̀ ni. Àwọn tó sì ti lọ nínú bàbá wa ni ò padà, wọ́n rí pé ìyànjẹ ń bẹ lójú wọn máa kàn sí wa gbogbo ìgbà ló mú mọ́lẹ̀ yẹn padà wá. A dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin alálẹ̀ àtẹ̀yin aláṣekù, àwọn bàbá tó ti lọ, àwọn aláṣekù. A dúpẹ́. Tó ìbà lọ́wọ́ àwọn ìyá mi òṣòròmọ̀gà, àwọn alátoríjọpọ̀ àtẹ̀tẹ̀jọpọ̀ àti fojòróòró, àwọn ọ̀ṣálá òṣòlò ṣálá, àwọn táwọn ẹnu omi ṣálá ṣolo, òjijì fìrí wọ́dẹ́sápó yarú àrògìdìgbà sákòlú ogun, oníbàtẹ́ pèlè mọ̀jà tí bá níjà láìfọ́ kan ní ìbà lọ́wọ́ yín àti ìdímọ̀jẹ èèyàn. Ìbà ẹ̀wọ̀n jù sùn wá ṣe òun nílẹ̀ Yorùbá. Wọ́n lójú ìtìná alẹ́ kojú ọmọ tìran Yorùbá o níbi gbogbo àwọn tó gbé àdá títí Yorùbá tí wọ́n fi ń ṣèṣekúṣe kiri, tí wọ́n fi ń balẹ̀ jẹ́, máṣáláì máa fojú wọn léde níta gbangba. Aṣọ ẹ̀yẹ, aṣọ yìí wọn máa fàya mọ́ wọn lọ́rùn. Ẹ̀yin tẹ́ láyé ẹ bá gbà bẹ́ẹ̀, kó rí bẹ́ẹ̀, kó ṣe bẹ́ẹ̀. Láàlú ògiri kò dọwọ́ rẹ̀. Òbẹ́lẹ́kó sunkún kẹ́rù òbẹ́lẹ́kó bá dáná tí ò tó dá sí ẹlẹ́kó sunkún láàárọ̀ yẹn ṣèjẹ̀. Onímọ̀ sumi láàárọ̀ yẹn ń sùn fún ẹbọra tíjẹ́ látọ̀ pa. Èṣù má dalẹ̀ Yorùbá rú máa lọ́wọ́. Má jẹ́ kójú ó tì wá. Gbogbo ọ̀tá ilẹ̀ Yorùbá pátá, àwọn ọ̀tá fàsókè yìí ló borí. Gbogbo ibikíbi tán bá wà, gbogbo ibikíbi tán bá gọ sí Elédùà ọ̀dọ́wọ́ rẹ̀ sẹ́. Àdéhùn gbangba náà ti fáṣọ já mọ́ wọn lọ́rùn pẹ́pẹ́ láṣìírí wọn ó tú. Gbogbo ibikíbi tán fi àṣírí sí ni ó tú síta gbangba bí ó ti rí nù. Ilẹ̀ ọ̀gẹ́rẹ́ ó dọwọ́ rẹ̀. Ilẹ̀ ó dọwọ́ rẹ̀ o. Ọjà ṣe ọtẹ̀ ọjà tó dúró lẹ̀ mọ́lẹ̀. Ẹ̀gún ayé mọ̀jọ gún alẹ́sẹ̀. Aṣọ àgbà mọ̀jà tẹ̀, aṣọ ọ̀ka ènìyàn náà mọ̀jà tẹ̀. Àwọn táwọn aṣẹ̀tá bẹ̀ tí ò ní gba Elédùmarè ó dọwọ́ rẹ̀ o. Mọ̀jà bárù wọn tó papọ̀. Àbẹ̀ọ́ ni àwọn ọ̀tá fàsókè yìí ló borí lẹ́ẹ̀kan sí. Gbogbo ibi tí wọ́n gọ sí, tí wọ́n farapamọ́ sí, ó dọwọ́ rẹ̀ ló ní ìwọlẹ̀. Máa bá wa tú wọn láṣìírí síta gbangba káṣọ owó máa fàya. Wọn la bàbá wa ṣe máa kọrin Báíbù kan. Wọ́n ní àtogundógun báyìí tọkọ́, àtogundógun báyìí tàdá, àtogundógun báyìí tìbọn. Gbogbo ọ̀tá alẹ́ Yorùbá pátá, àtọ̀tá èmi tí mo dúró yìí, tí mo sọ̀rọ̀ bàbá àṣà yìí, àtọ̀tá ẹ̀yin olólùfẹ́ mi, bọ́tà yín ṣe ń bọ́nú ogun kan ni kó mọ kó nú ogun mìíràn, bọ́tà mi ṣe ń bọ́nú ogun kan ni kó mọ kó sínú ogun mìíràn, bọ́tà alẹ́ Yorùbá bá ṣe ń bọ́nú ogun kan ni kó mọ kó sínú ogun mìíràn. Ká má ní ìsinmi. A fẹ́ sinmi fọ́ta wa. Wọn ò ní ìsinmi. Gbogbo ẹni tó nílẹ̀ Yorùbá ò ní ìsinmi, àwọn náà wọn ò ní forún léjú lágbára lọ́wọ́ Elédùmarè. Bẹ́ẹ̀ ni ó rí àbálá èṣù tó kó níbẹ̀ kó ṣe bẹ́ẹ̀. Wọ́n ní tí eyín bá fa ẹran ọ̀nlọ́nà fún àgbà bí ó ti rí inú ẹni tọ́ka bá fẹnu sọ báyìí náà ká ní òkú sí. Akérèjọpọ̀ kan ò ní tagbò kó mọ́ kànlẹ̀ pa. Ewu òrìṣà ní dandan ni yóò kànlẹ̀ pa bí ó ti rí nù. Tó àbálá èṣù. Níbi tá a bá dé, ẹ̀yin ènìyàn mi, nǹkan ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá o. Nǹkan ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá. Kọ́lọ́wọ́ ọba Elédùmarè, ọba tó ṣílẹ̀kùn ọjọ́ òní, kó má jẹ́ kárí láburú. Níre báyìí láàsọ̀rọ̀ àtàrí. Ire ni ẹjọ́ mọ́ já sí o.
àwọn tá à ń bá wí àwọn náà bọ́ sórí kẹrẹ̀ lánàá a rí bọ́dà wa Jégene àfa Jégene arìngẹnẹgẹnẹ wọlú a rí wọn lánàá bó ṣe yẹ pé mi ní láǹfààní àti mú fídíò wọn wá torí àwọn tí wọn èmi ò ka fídíò mi kà wọn kún ìyẹn kà wọn kára wa wọn jọ Fúlàní púpọ̀ tá bá ń sọ̀rọ̀ náà ẹ rí i pé kì í sábà sí làákàyè ń bẹ wọn ní àwọn ògbégún mẹ́wàá àwọn làtà bá gbégún mẹ́wàá kìnìún kan sáà sọ́gbọ́n wa sí yẹn dáadáa èmi ò tiẹ̀ ní ọ̀rọ̀ bá rú wọn sọ tó bá wùn kí wọ́n yí padà ó bá sọ̀rọ̀ kí wọ́n kọ̀ntínú ṣùgbọ́n lẹ́yìn tó bá lọ́wọ́ gbógun jalè Yorùbá wà náà ó fògùn jà tèmi yóò sọ tí ó jù bá ń lọ́nu. a ti rí wọn pé wọ́n iṣẹ́ ara wa ẹ lọ máàkì wọn lónìí gbogbo àwọn ọ̀tá ilẹ̀ Yorùbá lákàún àtọkùnrin kan bẹ́ẹ̀ ló fẹ̀fẹ̀ láti wò ó kì í ṣe ọmọ bíbí ilẹ̀ Yorùbá ni kíní kan àlẹ́àsá àbí nǹkan náà kò kọ rẹ̀ mọ́lá asán wọ́n ní mọ́lá asán ló kọ rẹ̀ ń jẹ́ kì í ṣe Yorùbá ni èyí DSS ẹ ti rẹ̀ ń tẹ́ àwọn tí ń dalẹ̀ Yorùbá rú mọ́lá asán ṣé ìyá máa jẹ́ mọ́lá asán ṣé èyàn Yorùbá máa jẹ́ mọ́lá asán ara àwọn nǹkan tá a fẹ́ kẹ́ bá mójútó nu bàbá wa Túnjí Dìísù ẹ ti wà ń bẹ̀ lẹ́nìí ẹ ti wà ń kó agbára àwa kì í fọlá jiyọ̀ nínú ìran wa Yorùbá kì í fọlá jiyọ̀ pé nítorí pé ó jẹ́ Yorùbá ẹ lọ fọlá tó bá jẹ́ àwọn Haúsá ni àbí Fúlàní ló bá wà níjọba lẹ́nìí tí bàbá Bọ́lá Ahmed Tinubu wà yẹn wọ́n ti máa kó àwọn èèyàn kiri ṣùgbọ́n àwa ò rí bẹ́ẹ̀ tiwa àwa kì í fọlá jiyọ̀ àwa kì í yẹ̀yàn jẹ irú mọ́lá àsán yẹn wọ́n ti dí pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n ẹ fi ilẹ̀ ẹjọ́ wọn bá tiẹ̀ lọ ṣùgbọ́n kó mọ̀ dá sọ̀rọ̀ ilẹ̀ Yorùbá mọ́ ẹ fi ilẹ̀ ibi tí mo ń lọ mọ́lá àsán wa jáde tí í ṣe Mufti Ìwó tí gbogbo yín mọ̀ sí òní jẹ́ mọ́lá àsán ó wá jáde ó tó bẹ̀rẹ̀ sọkúsọ lánàá ẹ̀yin náà gbọ́ ìsọkúsọ lẹ́nu ẹyẹ. bẹ̀rẹ̀ láti orí ọ̀rọ̀ Gómí wọ́n padà sọ̀rọ̀ Gómí ebe ìrẹ́ni tó ṣàlàyé fún yín number one ẹ̀ tẹ́ ń sọ̀rọ̀ yìí ẹ̀ mọ bọ́n ṣe gbé Gómí wá ẹ̀ sì níjókòó yẹn ẹ̀yin gángan ọmọ Gómí ní tí Gómí ń ṣe kò yé yín bàbá bá rí i pé ẹ̀ lè dá nkú ẹsẹ̀ tẹ́ ń bi ilé rẹ̀ wọ́n ìtọ́lọ́pàá ń tẹ̀lé Gómí káàkiri ṣé ọlọ́pàá máa tẹ̀lé bandit terrorist ta ni Gómí Nigeria army ni medical doctor ni doctor of Arabic study ni Islamic study àlééfà bàbá rẹ̀ bàbá ẹ̀ kò sí ẹnìkan náà títí ọmọ báwo lọ́wọ́ ṣe rí nílẹ̀ Yorùbá bàbá ẹ̀ ṣe rí wọ́n àlééfà bàbá ẹ̀. mọ́lá àsán wa ń sọ fún wa pé Awólọ́wọ̀ tó jẹ́ bàbá wa òun àti bàbá Gúnmi bákan náà wọ́n ṣe rí pé bí Awólọ́wọ̀ ṣe rí nílẹ̀ tiwa ni bàbá Gúnmi rí nílẹ̀ Haúsá ẹgbẹ́ yìí Yorùbá ṣe bó ṣe nínú èèyàn ọmọ aládé torí mo rí pé lánàá gbogbo yín dákẹ́ Yorùbá yẹn ẹ̀ gbọ́ yín dáadáa díẹ̀ nínú àwọn èèyàn tó kọ́mẹ̀ntì lábẹ́ kọ́mẹ̀ntì yẹn ló fèsì padà wípé ẹ̀ ń fa Awólọ́wọ̀ kọ̀ǹpìà bàbá Gúnmi ẹ̀ mọ̀ bá nǹkan jẹ́ gan ẹ̀ mọ̀ rídíkù ràn Yorùbá púpọ̀ mọ́lá àsán gbogbo orígun mẹ́rin ilẹ̀ Yorùbá ni mo fà ọ́ lé lọ́wọ́ lónìí ó ti dójú ẹ̀ báyìí níbi tó dé yìí ṣé mo pé jọ tí àwọn Buhari fẹ́ yan bàbá Bọ́lá Ahmed Tinubu jẹ tó dé ìlú Ẹ̀gbá ó sọ̀rọ̀ kan lẹ́gbàá lọ́dún náà lọ́hùn ó ló ti dójú ẹ̀ nísinsìnyí lẹ́yìn báyìí ó ti dójú ẹ̀ nílẹ̀ Yorùbá lónìí tá a wà yìí ó ti wá dójú ẹ̀ báyìí gbogbo ilẹ̀ Yorùbá pátá la pè gbogbo ẹ̀mí àìrí ti bẹ lórí ilẹ̀ Yorùbá pè yín lórí ọ̀rọ̀ mọ́lá àsán ẹ̀ ń rí dínkù àbàbà tiwa ẹ̀ wá ń categorize bàbá Gúnmi pẹ̀lú Awólọ́wọ̀ nínú ayé ẹ̀ rí pé ọ̀rọ̀ rọrùn pátápátá gbáà ni ọ̀rọ̀ aláìnílàákàyè gbáà ni kíyàn máa sọ̀rọ̀ nígbà tó yẹ pé bí ọpọlọ wọn dàbí ọpọlọ ọ̀dọ́ àgùntàn bọ́ọ̀lù yìí máa fi Awólọ́wọ̀ wé Gúnmi ní bàbá Gúnmi Awólọ́wọ̀ sí bàbá Gúnmi Awólọ́wọ̀ tó mọ iye majority èèyàn tó sọ dèèyàn lẹ̀ Yorùbá ni
gbogbo àwọn tí ń ṣiṣẹ́ tó ń ṣe rẹ́pù lẹ́nu wọn bàbá Bọ́lá Ahmed Tinubu ẹ̀kọ́ ọ̀fẹ́ gbogbo wọn lọ. Gbogbo àwọn tẹ́ ń wò lẹ́ni tẹ́ ń pè léèyàn gbogbo àwọn Gbajabiamila ẹ̀kọ́ ọ̀fẹ́ ní gbogbo wọn lọ. Gbogbo àwọn kàtígórì wọn lẹ́ni àwọn tí ń ṣe tó wà House of Rep lẹ́ni tó wà ní Sẹ́nẹ̀tì gbogbo pátá náà lọ sẹ́kọ̀ọ́ ọ̀fẹ́ Awólọ́wọ̀. Kí nípa tí bàbá Gúnmi kó nílẹ̀ Haúsá? Mo sọ̀tàn kan fún yín lánàá, ẹni tó bá gbé ilẹ̀ Haúsá dáadáa ó mọ Mẹ́tàsínì dáadáa, Mọ́látàsínì tá gbé Mẹ́tàsínì. Bàbá Gúnmi àtàwọn Mẹ́tàsínì kan jọjọ orúlu Kaduna, síbí Kaduna bí mi náà sí, èmi tí mo dúró yìí. Ara tá à ń sọ nìyẹn, ìkéwu tẹ́ ẹ ké òjé ké ní làákàyè. Ilé kéwu ó kàn da ọpọlọ yẹn rú ni, kò fún yín làákàyè kankan. Ẹ wá ń fi bàbá Gúnmi ẹ fi ń kọ̀m̀pé Awólọ́wọ̀ tó wò sùsùsùsù tó jẹ́ pé kò wà self-centered. Táwọ́lọ́wọ̀ bá fẹ́ wà self-centered ni ó yẹ kó gbé irú kápọ̀, ó yẹ kó mú kápẹ́tà ilẹ̀ Yorùbá tó gbé sí Ìbàdàn, ó yẹ kó gbé lọ sí Ìjẹ̀bú Kẹ́nẹ́ ni. Ta ni ó mu nígbà tí agbára wà lọ́wọ́ rẹ̀? Irú OAU tó bá shift ẹ̀ lọ Ìjẹ̀bú Òde, ta ló fẹ́ mu? Tagbára ń bẹ lọ́wọ́ rẹ̀, lọ́wọ́ Awólọ́wọ̀. Irú Ọ̀yọ́ rédíò OYO tá à ń gbọ́ lẹ́ni nígbà tí wọ́n mú wá táwọ́lọ́wọ́ mú rédíò wọlé Yorùbá, ó yẹ ó mú lọ sí Ìjẹ̀bú Kẹ́nẹ́ ni nílùú rẹ̀ bí tó ti bí. Awólọ́wọ̀ dán o. Àwọn rékọ́dù Awólọ́wọ̀ táwọn èèyàn ṣírí nìyẹn o, tí wọn ò tí ì ṣírí rárá. Kí ẹ̀ má wà self-centered pátápátá gbá Awólọ́wọ̀ #1 ni. Cocoa House tẹ́kọ́ sí Ìbàdàn. Ṣé bí a mọ̀ pé owó Oòduà investment ni? Why táwọ́lọ́wọ̀ ò gbé Cocoa House kó gbé lọ Ìjẹ̀bú Kẹ́nẹ́ tàbí kó ní Ìjẹ̀bú Òde la fẹ́ kó dúró sí? Ta ló fẹ́ máwó lọ́wọ́ sí tó bá náwó yẹn? Ṣé bí property ilẹ̀ Yorùbá ni? Àbí Ìjẹ̀bú Kẹ́nẹ́ ṣe ilẹ̀ Yorùbá? Àbí Ìjẹ̀bú Òde ṣe ilẹ̀ Yorùbá? Ṣùgbọ́n èèyàn dúró pé orírun mi ò gbọ́dọ̀ parẹ́, kéèyàn ó dúró pé àwọn èèyàn mi ò gbọ́dọ̀ dààmú. Ẹ wọ́n fi ń kọ́ pé bàbá Gúnmi tí wọ́n ń dú àwọn èèyàn lọ́rùn tí wọ́n ṣe bísímìláì Allahu Akbaru kí wọ́n tó dú. Ẹ̀ ń fi Awólọ́wọ̀ wérú rẹ̀. Má lásán má dánwò mọ́ láyé rẹ̀. Tó o bá fẹ́ kí ilẹ̀ Yorùbá bínú sí ọ, tó o bá fẹ́ káwọn èèyàn dìde wàhálà sí ẹ, má dánwò mọ́ nílé ayé rẹ̀ tó o fi kú. Ọ̀ ń fi Awólọ́wọ̀ wé bàbá Gúnmi. Irú ọpọlọ owó ni Ọlọ́run yóò dá fún ọ náà. Á jẹ́ wọn sọ fún ọ náà pé ayọ̀bẹ lẹ́nu kò sí tí wọ́n pè ọ́ tán, ọ máa sọ̀rọ̀ tó máa jáde. A máa bá ọ sọ̀rọ̀ pé ibú àwọn kan tó ń sọ̀rọ̀ wọ̀nyí ò nítumọ̀. Ọtún kiri sí ọ̀nfà Awólọ́wọ̀ wé bàbá Gúnmi láyé rẹ̀ tó fi sílẹ̀ wọ̀ má dánwò mọ́. Àwọn bàbá tí wá wé àwọn fi wé Gúnmi àwọn apààyàn. Lọ́wọ́ ìsìn bàbá Gúnmi lọ Kaduna kọ́ lọ bèrè bàbá Gúnmi bó ṣe jẹ́. Àwa táwa lọ wá sí bàbá Gúnmi rèé. Àwa táwa lọ wá sí bàbá Gúnmi rèé lọ bèrè. Ṣé wọ́n dá bàbá Gúnmi mọ̀ ni? Bí wọ́n ṣe lọ lé kí ó tó sọ ọmọ bàbá Gúnmi. Àwa táwa kírun lẹ́yìn rẹ̀ rèé ní Kaduna lọ bèrè. Bàbá sọ pé aago kan òru ni wọ́n pè ní wọ́n fẹ́ jọ wọ́n bá bẹ̀rẹ̀ sí pààyàn aago kan òru àbágo kan ọ̀sán ni wọ́n pè rún. Gúnmi wá ya ó wá tọpasẹ̀ bàbá rẹ̀ ẹ̀gìn wá tó ń sòdí mọ́ à ń pè yín gbogbo yín pátá ni wọ́n gbé láìpẹ́ yìí ẹ̀yin tẹ́rọ́rìsì yìí gbogbo yín wọ́n gbé ẹ̀yin tẹ́ dalẹ̀ Yorùbá rúnú ọwọ́ yín ò mọ́ ní gbogbo ṣẹlẹ̀ tí ṣẹlẹ̀ yìí ọwọ́ yín ò mọ́ ń bẹ̀ ẹ̀ wá ń fi Awólọ́wọ̀ wé bàbá Gúnmi ẹ̀ ń fi Awólọ́wọ̀ wé bàbá Gúnmi ọ̀rọ̀ burúkú ẹ má dánwò mọ́ o ẹ má dánwò mọ́ ẹ gbọ́dọ̀ fi Bọ́lá Ahmed gan wé bàbá Gúnmi ní Bọ́lá Tinubu táwọn yìí ẹ bó ṣe dájú tó burú tó ẹ gbọ́dọ̀ fi bàbá Gúnmi ẹ gbọ́dọ̀ fi bàbá Gúnmi kẹ ẹ lọ sọ sí Kaduna kẹ lọ béèrè kí ni ìwúlò bàbá Gúnmi jọ wọn ti bí kí ni ipa tó fi lélẹ̀ èèyàn bí tẹrọrìsì lọmọ yẹn sọ pé bàbá Gúnmi wọn kírètì fáìlì fún Gúnmi ní Saudi wọn ní ò gbọ́dọ̀ wọ̀lú àwọn mọ́ ṣé yìí etí yìí di ni àdé sọ fún yín pé gbogbo yín pátákó ẹ jẹ́ àlìsúnà nílẹ̀ Yorùbá ẹ̀yin ni problem tílẹ̀ Yorùbá ní ẹ̀yin lẹ́ ń kó ogun jà wá ẹ̀yin lẹ́ ń jẹ́ kó wàhálà ọmọ ṣẹlẹ̀ lórí ilẹ̀ wa. ẹ wá dé ẹ̀wọ̀n ṣe ẹ̀tún yan fanda. woman kan máa gbé fídíò woman yẹn wọlé sí i tó máa ń sọ̀rọ̀ ńlóyìnbó yìí woman yẹn jọ́ tí woman yẹn ti máa ń ṣe program ẹ̀ máa ń láàkì program woman yẹn o bọ̀ àwọn ìgbà kan wà tí woman yẹn fẹ́ máa ṣe mistake lórí ọ̀rọ̀ ẹlẹ́sìn dé inú mi wá dùn
ẹ lọ wo stand woman yẹn ṣẹ̀ṣẹ̀ rí gbogbo nǹkan tá à ń jà fún wọ́n ṣẹ̀ṣẹ̀ rí clearly níyà yẹn tẹ́lẹ̀ wọ́n bí nípa àwọn èèyàn like Islam ni ṣé bí gbogbo àwọn tá a dúró náà inú Islam náà bí wá sí ms bàbá tẹ̀ ń pariwo inú Islam wọn bí sí tani Ọlọ́run Islam ni náà bí sí gbogbo àwọn tẹ̀ ń wò tí gbogbo ti Islam lẹ́nìí tí wọ́n ń sọ̀rọ̀ Islam láìda tí wọ́n ń tọ́sùrù Islam ọmọ mùsùlùmí gbogbo wọn tí wọ́n bá wá rí ṣé wọ́n máa sọ ni torúkọ kò bá sọ nǹkan tó rí pẹ̀lú ẹ̀sìn yìí nǹkan ó bàjẹ́ ṣé ibi tí mo dóòrò ṣe tẹ̀bílì gírí ni ẹ̀dẹ̀ ẹ̀rọ pa àmọ́ kankan ó yẹ kẹ́rù mọ́ bá yín ni fáwọn ọmọ mùsùlùmí ní jáde ẹ̀dẹ̀ ẹ̀rọ pa àmọ́ kankan àràṣírí ká tó máa sọ̀rọ̀ tẹ́yìn bá wà gọ́líbù àwa ò lè wà gọ́líbù torí pé ẹ ti sọ̀bẹ̀ di ibi jẹun yín ní òjẹ́ kẹ́yìn ló fẹ́ wà fílẹ̀ torí pé ẹ mọ dodo ọ̀rọ̀ ṣùgbọ́n gbà tó ti dọbẹ̀ fẹ́ yín dojú háàdì fún yín láti dìnáàsẹ̀ ẹgbọ́n tí ìyá yẹn sọ lẹ́fìmọ̀ ìyá yìí náà wá sọ̀rọ̀. ní àná mo come across tọ́kì sheik kan tí wọ́n ń sọ ìdí tí Gumi fi wá sí Ìbàdàn wípé kò kí ń ṣe bọ́n ti ṣe rí. Let us be sincere with ourselves. Muslim, you people do the wrong thing. You did the wrong thing at the wrong time in the wrong place. Bringing Gumi to Southwest is wrong. Bringing ní àsìkò tí wọ́n gbé wá yẹn is wrong. Ibi tí wọ́n tún wá gbé wá is wrong. Ìgbà yẹn mo sọ, mo ní alihamdulilayi tó bá jẹ́ pé Ìlọrin ló wá wọ́n ti lé wa láti kúrò ní tẹ́rítírì wa. Tí wọ́n bá sọ pé ẹni yìí ò dáa tí gbogbo wa sì ń rí i pé ó hùwà tí ò dáa tó jẹ́ pé èyí tó hàn sí wa ò ní pé kò dáa tá a bá tiẹ̀ wá rí wípé àníyàn tó fi hù it doesn't mean gbogbo wa gbọ́dọ̀ go sí ọ̀nà kan ká wá jẹ́ kí atẹ́gùn fẹ́ kí gbogbo ènìyàn kí wọ́n rí i. Ní ìsinyìí ó lè jẹ́ pé àwọn tí wọ́n wá kógun ja ìlú Ògbómọ̀ṣọ́ àti agbègbè rẹ̀ ó tiẹ̀ lè má jẹ́ pé ibi tá a fojú sí ṣùgbọ́n nítorí tó jẹ́ pé àwọn kan fẹsẹ̀ lé igi gbígbẹ àwọn kan fẹsẹ̀ lé tútù. It's not vindicating Islam. You people behave in such a way that it won't vindicate Islam. All over, everywhere, Muslim carry the blame. Islam carry the blame. All because of this wrong action. But people are not accepting it. That is wrong action. It's actually wrong action. This is a learning for every one of us, even in the family. We try as much as possible to do the right thing at the right time, in the right place. Nísìnyìí, nítorí tí Gumi wá, kò jẹ́ kí àwọn èèyàn kí wọ́n lè investigate further. Wípé ó mọ̀ tí ẹ lè jẹ́ àwọn kan ni. Kódà ọwọ́ àwọn student ó lè wà nínú rẹ̀. Kí ló dé tí wọ́n pa maths teacher? Ọwọ́ àwọn student lè wà ń bẹ̀. But nítorí misconduct tí ẹ̀yin Muslim ṣe kò jẹ́ kí investigations kò lè go further. Gumi tó wá ṣe wá sí ni àbó wá kọ yín ní nǹkan tó jẹ́ pé tí nǹkan bá ṣẹlẹ̀ o nǹkan tẹ́ fi mọ̀ nìyí. Gbogbo ọ̀rọ̀ tí Gumi ń sọ níbi tí wọ́n ti bí ọ̀rọ̀ tó jẹ́ pé ó lágbára ni. Kí wá ní nǹkan tí àwa rí tó jẹ́ pé nǹkan tó ṣe bàbàrà lára Gumi tó jẹ́ pé yóò kọ́ wa. So this is a learning. Gbogbo ìwà yẹ ká kọ́gbọ́n níbi eléyìí ni. We should learn how to do the right thing at the right time. Ṣé ẹ gbọ́ nǹkan tí ìyá yẹn sọ? Ṣé ẹ gbọ́ báyìí sí abẹ́ gbọ́? Inú mi dùn gan wípé ẹ gbọ́. Ṣé rí ọ̀rọ̀ ó ti dójú ẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí bàbá Bọ́lá Ahmed Tinubu sọ lẹ́gbàá ó ti dójú ẹ̀. Mo mọ̀ pé ẹ fura màá tú àṣírí kan fún ilé nìyí lórí kan ní ẹ fura sílẹ̀ Yorùbá. Ṣé ẹni tí máa ń jáde sí mo ń sọ àsọtẹ́lẹ̀ sínú ayé ilẹ̀ Yorùbá
ọ̀pọ̀lọpọ̀ tó bá gbọ́n ní ọmọ grap ẹ̀ báyìí pé bàbá àṣà sọ báyìí lákòókò báyìí èmi èyí sọ̀rọ̀ tí ò ní ṣe o níjọ́ tí Saheed Shittu tí Aláàfin kú Aláàfin Lámídì Adéyẹmí wọ́n wájà ó wá bóde ó bẹ̀rẹ̀ sí ní gbogbo àṣírí tó wà láàrin wọ́n bẹ̀rẹ̀ sí ní tú ó bẹ̀rẹ̀ sí ní condemn bàbá yẹn ó tún lọ condemn ẹ̀ ó lọ sáájú ó tún lọ sọ Saheed Shittu olódà wàhálà tó wà lẹ̀ tí ò tán yìí olódà alẹ̀ mo wá sọ̀rọ̀ kanjọ́ náà lọ́hùn fídíò tí mo ṣe ní 2022 sorry mo ní Saheed Shittu ó ti ń gbin ejò òru ẹ̀yìn àfa ẹ̀ mọ́ṣọ́ tó bá yá ipa yìí ò ní ká pé àwọn ọmọ kan jáde wọ́n béèrè bí Islam ṣe jẹ́ lọ́wọ́ yín èyí tẹ̀ jáfa aṣọ ti dé tòsí ọ̀rọ̀ tí mo ṣí bí ọ̀rọ̀ ọdún mẹ́wàá mo ṣí àṣọ̀rọ̀ tó dé tòsí ni ẹ wo táwọn ms ti jáde tá ti ń sọ̀rọ̀ lórí ilẹ̀ Yorùbá mo dẹ̀ ń sọ fún yín àwọn tí wọ́n ti lọ lórí ilẹ̀ Yorùbá ni wọ́n padà ẹ lọ wo stand ms bàbá ẹ wojú ẹ dáadáa ẹ máa rí o àmì Sódẹkẹ́ lára rẹ̀ Sódẹkẹ́ Ẹ̀gbá àwọn ni wọ́n tó padà wá bẹ́ẹ̀ náà ni tẹ́ ẹ bá wo tani lọ́dún dáadáa ẹ rí i pé àmì Olúyọ̀lé ni àwọn tí wọ́n di ilẹ̀ Yorùbá múlẹ̀ mú wọn àwọn ni wọ́n padà wá wọn àwọn alálẹ̀ tá à ń sọnù wọ́n fẹ́ gba nǹkan wọn padà àwọn aláṣẹ kùnà déhùn ibi wọ́n parí iṣẹ́ sí náà ti fẹ́ bẹ̀rẹ̀ wọn. tẹ́ ẹ bá tó wo Benny ẹ máa rí àmì pé ṣé kì í ṣe Ògèdèngbé agbógungbòrò rèé àwọn ni wọ́n ń dé tẹ̀ ń wò díẹ̀díẹ̀ yẹn gbogbo àwọn jagunjagun ilẹ̀ Yorùbá tó ti lọ àwọn ni wọ́n ń padà wá tí wọ́n wá inform àti save ilẹ̀ Yorùbá padà tẹ́ ẹ bá wo kí ló ń pe ọkùnrin kìnnìkan Èkó agbẹnugbórúkọ ẹ̀ olówó Èkó ẹ máa rí àmì kò sọ́kọ́ lára tiẹ̀ àwọn balógun ilẹ̀ Yorùbá lẹ̀ wọ́n ń dé padà díẹ̀díẹ̀ ẹ̀ tí ì rí nǹkan kan ilẹ̀ Yorùbá àwọn tó ní ó gbà padà Àfọ̀njá kan náà ti jáde ńlọrin tí wọ́n ń pè ní Báṣegùn òun náà ti jáde màá fi fọ́tò gbogbo wọn hàn síbi tẹ́ẹ̀rí òun náà ti jáde Àfọ̀njá ló déhùn tí ó gbà lọrin padà lọ́wọ́ àwọn tí ń jẹ lọrin jẹkújẹ díẹ̀díẹ̀ bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ojú tẹ́lẹ̀ fi wo ojú kékeré ni ṣùgbọ́n time bomb ni tó bá yá ipá yín ò ní ká wọn àṣírí mo gé fún yín lẹ́nìí torí ibi tí wọ́n ti lọ mú wá ẹ̀yin gan òmò kan lè mú wá láti bẹ̀ àwọn kan tí sì ń ṣẹlẹ̀ ń bẹ̀ nǹkan ńláńlá ni lẹ́yìn mọ̀ pé àwọn atọ́lẹ̀dọ́lẹ̀ ilẹ̀ Yorùbá ń padà ilẹ̀ Yorùbá ó gba ìdáǹdè mo tún sọ fún yín lẹ́ni ẹlọ́kọ̀rọ̀ tí mo sọ́lẹ̀ èmi mi ì ní rí kí n mọ́ sọ wọn ó gba ilẹ̀ Yorùbá padà ní tó múrú ms bàbá dúró Sódẹkẹ́ ti gba tiwa nu Tani Ọlọ́run òní Olúyọ̀lé gba tiwa ó ti dé bẹ́ẹ̀ náà ni Benny òun náà ti dé Ògèdèngbé agbógungbòrò lẹ̀jẹ̀ṣàlẹ̀ rí òun náà tó ti dé bó ṣe lọ káàkiri nu Àfọ̀njá Ìlọrin òun ni bọ̀bọ̀ ọbàrìṣà lọrin Àfọ̀njá Ìlọrin nu òun náà dé gbogbo wọn ẹ pọ ìrìn kan sí papọ̀ lójoojúmọ́ ẹ lọ wo nǹkan tí wọ́n ń ṣe láti revive ilẹ̀ Yorùbá ẹ lọ wò ẹ̀yin wá jókòó ẹgbẹ́ tíra Saudi dání ẹ̀ wọ́n ṣe ìrìn ẹ lọ́wọ́ Sàràfàdé Ògbómọ̀ṣọ́ wọ́n ò rí nǹkan ṣe ogún jà yẹn ẹ̀rí Kùránì sà nílùú Ògbómọ̀ṣọ́ Kùránì tí gbogbo yín gbẹ́kẹ̀lé l'Ògbómọ̀ṣọ́ àti Bíbélì ẹ̀rí sà ogún jà yẹn àṣírí yín tó po ojú ti gbogbo yín ojú tì yín lọ́mẹ́wàá ẹ̀rí kankan ṣe ojú tì yín lẹ́yìn mọ̀ pé yín lẹ́fọ́ ogún jálẹ̀ Yorùbá ẹ wá dúró ẹ wá máa sọ pé ẹ̀yin àfa ilẹ̀ Yorùbá kí ni ń jẹ́ àfa ilẹ̀ Yorùbá ó dùn mí nígbà tó ṣe primary Lagos State tí wọ́n tó ń nítorí pé ẹnìkan jẹ́ àfa náà fi mú Amzati ẹ máa wọ́n tí Amzati ó ṣe fún yín lẹ́kọ̀ọ́ ojú yín ó já nígbà tí ò bá deliver ẹ rí ẹ má máa fi ṣe ilẹ̀ Yorùbá ti kúrò nípa ẹnìkan kìrìsìtẹ́nì ẹnìkan ní mùsùlùmí ẹni tó bá ti yẹ nípò ni ẹ mú ẹni bá ti yẹ nípò òní ẹ mú ẹ má ti sọ pé kí ni mùsùlùmí ti ṣe mẹ́rin kírísítẹ́nì bá ṣe mẹ́jọ kírísítẹ́nì bá máa ṣe lọ à ń pè yẹn Yorùbá ẹ máa sọ pé ṣé kírísítẹ́nì nàbí mùsùlùmí kí ló kà wá pẹ̀lú gbogbo dáadáa yẹ kí ló kà wá anybody tó bá ti dá tí ó ṣe dáadáa fáráàlú tí ìlú ó túbà tí ó tùṣẹ́ làwọn afẹ́ àwa ò fẹ́ gbọ́ àfẹ́ gbọ́ ọmọ lórí ilẹ̀ wa tẹ́ ẹ dánwò lẹ́kọ̀ọ́ yìí
àdánmọ̀yìn rè ẹ́ rí i pé yóò lànà mọ́ yín lọ́wọ́. Àmúsátì mùsùlùmí ni kírísítẹ́nì ti ṣe, Sanwó-Olú kírísítẹ́nì ni, Àmúsátì mùsùlùmí ló kàn ẹ́ rí ẹ̀yà rẹ̀ kú ikú mú yóò rẹ̀ já sí tòsí ẹni tẹ́ gbọ́ wáyé ẹ́ rí mùsùlùmí. À ní sọ jù báyìí lọ. Lórí kan ní ilé nì ẹ́ rí pé ìbínú wá wọlé, ẹ má bínú sí mi, ọ̀rọ̀ ló kó mo tó mo rò wá. Mi ì ní lè tẹ̀síwájú púpọ̀ lórí prógrámù tèmi tòró ní kankan tí mo fẹ́ sọ̀kalẹ̀ lọ́la tí mo ń ṣiṣẹ́ lé lórí lọ́wọ́. Ó ní fídíò kan tí mo fẹ́ sọ̀kalẹ̀ lọ́la mo ń ṣiṣẹ́ lé lórí lọ́wọ́. Ẹjọ́ ènìyàn mi ẹnìkan sọ̀rọ̀ kan mo wá fẹ́ ṣe correction fún eléyìí information yìí mo kàn sáré kí n mú wá fún yín ni, ẹ má bínú sí mi jàre, kò ní jù báyìí lọ lágbàlá títí ọ̀rọ̀ òṣèlú lẹ́nìí títí táfi mọ́ mákọ̀tún ètò mi wá èmi ti yín tòótọ́ bàbá àṣà.